Mo fẹ́ sọ ìwúlò orógbó. Ìwúlò orógbó oríṣi mẹ́ta àbí kí n sọ pé mẹ́rin. Ìwúlò ń ta lè lo orógbó lásán fún orógbó nìkan báyìí bó ṣe wà yìí. Ìwúlò rẹ̀ ta lè lò fún. Àwọn Yorùbá wọn sọ wípé orógbó kí láǹfààní orógbó tá a pa tí ò láwẹ́. Allahu Akbar. Tá a pa tí ò láwẹ́. A tún jẹ lẹ́nu ó tún korò. Wọ́n á sì tún sọ pé àmọ́ gbọ́dọ̀ fi igi rẹ̀ náà dáná èèwọ̀ tún ni. Nínú àpọ́nlé t'Ọlọ́run fún orógbó ni. Nínú àpọ́nlé t'Ọlọ́run fún orógbó ni. Àṣẹ tó wà lára orógbó pọ̀ púpọ̀ gan-an. Bí èèyàn bá ṣe mọ̀ tó ni ó ṣe mọ̀ lò. Ẹ bá mi tẹ love and like, ẹ bá mi share rẹ̀ torí Ọlọ́run torí Ànábì. Ẹ bá mi tẹ love and like, ẹ bá mi share rẹ̀, ẹ share rẹ̀, tẹ love and like, ẹ bá mi share rẹ̀. Àkọ́kọ́ ẹ lọ wá orógbó báyìí bí mo ṣe mú dání. Ẹ lọ bá ń wá orógbó. Ẹni tó bá sọ pé inú òun máa ń kún, inú òun máa ń kùn. Inú rẹ̀ kàn ń kùn, inú rẹ̀ ń kún, inú rẹ̀ kàn ń kùn. Inú kúnkún, inú kíkùn. Ẹni kó bá mi lọ orógbó yìí bí mẹ́ta. Kó wá lọ wá káfúrà pẹlẹbẹ lásán sọ ẹni kó lọ mọ́. Orógbó mẹ́ta káfúrà pẹlẹbẹ ẹni kó lọ mọ́. Kó wá gbé síbi àyè kan tó dry place tó gbẹ. Kó ra mọ́ bù sínú ẹ̀kọ́. Tó bá ti lò bí ẹ̀ẹ̀mejì àbí ẹ̀ẹ̀mẹ́ta yóò stop. Ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá sọ wípé tó ń bá jí òun tètè máa weak. Anything tó bá ń ṣe pé òun tètè máa weak o, ó tètè máa rẹ òun. Ẹni tó kí wọ́n bá lọ orógbó yìí, kí wọ́n bá lọ ginger mọ́ pẹ̀lú àlùbọ́sà ayù mẹ́tẹ̀ẹ̀ta. Ẹni kó ń tọ̀ ń sọ di powder kó dà sí kó máa fi mu ògì gbóná. Tó bá ti di powder tán kó tó bá ti wá yóò sá síbi tó gbẹ ní àìsá sínú òrùn o. Yóò wà lọ tó bá sá síbi tó gbẹ nínú ibi tó bá jẹ́ bí ìbòjí. Kó wá lọ kó bẹ̀rẹ̀ sí ní ṣe kíni, kó bẹ̀rẹ̀ sí ní máa fi mu ẹ̀kọ́ gbóná. À ń sọ ìwúlò yìí lẹ̀, Ọlọ́run jẹ́ mi owó jọgùn fúnra wa. Àti ìmọ̀jọ́ tá kù láyé o. Àmọ́ tí Ọlọ́run bá ní kẹ́migún jọ́ tẹ́nìkan bá ní ìnàpàdé yóò tún ṣàdúrà pé lágbájá báyìí òfin nǹkan báyìí lẹ̀. Tọ̀. Ẹlẹ́ẹ̀kẹta tí màá sọ nínú ìwúlò orógbó. Ẹ bá mi wá orógbó lásán báyìí. Ẹ wá rọ sínú omi àgbọn, ẹ rọ sínú rẹ̀. Ẹ̀yìn tó bá ti wá rọ sínú rẹ̀ tán, ẹ bá mi wá bàrà lásán ẹ gé pẹ̀lú ẹ̀. Tí wọ́n bá sọ wípé ẹ̀yìn ìbàdí ń rò òun, ẹ̀yìn ń rò òun, ẹ̀yìn inú eegun kan ń rò òun, ẹni kó ń tọ̀ máa mú. Ẹni kó máa mú. Gbogbo ohun tó bá jẹ́ ní tí ò dá lára rẹ̀ ni ó yà dànù. Gbogbo ohun tó bá jẹ́ ní tí ò dá lára rẹ̀ yóò yà dànù. Téèyàn bá tún wá jẹ́ ní tí ó jẹ́ pé máa fẹ́ sọ ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀. Téèyàn bá jẹ́ ẹni tí kò rína dáadáa tó rò pé ojú òun máa ń sú, ojú òun máa ń wò bàìbàì, ojú òun máa ń ṣe kinní kan, ẹni kó lọ orógbó yìí nìkan. Ẹ bá mi lọ orógbó yìí kó tó bí 20. Orógbó yìí kó tó bí 20 dáadáa. Ẹ bá mi lọ kó kúnná, ẹ wá sọ di powder. Tí wọ́n bá ti wá sọ di powder, ẹ bá mi wá fùfú olókun, ẹ bá mi fi kún. White báyìí ni fùfú olókun ẹ fi kún. Ẹ wá lọ mọ́, ẹ lọ papọ̀ mọ́. Ẹni kó ń tọ̀ kọ́kàn ra dànù oyin kó máa lá. Oyin gidi, oyin original ni o. Kó dànù oyin kó máa lá. Pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú ògo Ọlọ́run àti lẹ́yìn Ànábì. Tó bá ti share rẹ̀, nǹkan yóò dà fún ọ. Ẹ bá mi tẹ love and like, ẹ share rẹ̀. Ẹni tó bá ní comment àbí béèrè kan kó pàdé mi lórí WhatsApp mi 07033449598 07033449598. Ẹ bá mi tẹ love and like, ẹ bá wa share rẹ̀. Àṣírí ọjọ́bí Solution TV. Àṣírí ọjọ́bí Solution TV. Kódà kẹ́niyẹn máa complain ojú, kẹ́niyẹn máa sọ pé kìnìkan ojú ni. Pẹ̀lú ògo Ọlọ́run inshallah yóò lọ tán yányán. Yóò lọ tán yẹn tó ń tọ̀ ó sì máa rína dáadáa kedere. Yóò máa rína dáadáa kedere. Ó sì jẹ́ nìyẹn.